Ibrahim yìí mà láyà o, Moṣalaṣi ló ti lọ jí mọ́tò onímọ́tò gbé. Ẹ̀rù tàbí ìpayà kankan kò bá ọmọkùnrin kan tí wọ́n ń porúkọ rẹ̀ ní Ibrahim Muhammad, ẹni ọdún 25, pẹ̀lú bó ṣe lọ jí mọ́tò ayọ́kẹ́lẹ́ Toyota Vibe kan gbé níwájú mọ́ṣáláṣí jímọ̀ ńlá kan nílùú Kaduna. Aláròyé gbọ́ pé agbègbè Ngwangwiadi nípínlẹ̀ Kano ni wọ́n ti bí Ibrahim yìí, ṣùgbọ́n àdúgbò Gwarimpa nílùú Àbújá ló ń gbé. Ọjọ́ 24 oṣù kọkànlá ọdún yìí ló lọ sí mọ́ṣáláṣí ńlá jímọ̀ kan tó wà níjọba ìbílẹ̀ Zaria nípínlẹ̀ Kaduna, tó lọ jí mọ́tò ayọ́kẹ́lẹ́ Toyota Vibe tí nọ́mbà rẹ̀ jẹ́ MRR 227AA tí ẹni tó ní páàkì síwájú ibẹ̀ tó fi lọ kírun nínú mọ́ṣáláṣí. Nígbà tó máa fi jáde síta lẹ́yìn tó parí ìrun tó ń kí ni kò bá mọ́tò rẹ̀ níbi tó gbé e sí mọ́. Lójú ẹsẹ̀ ló sì ti sáré lọ fọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá agbègbè ọ̀hún létí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi SP Ahmed Wakili tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kọkànlá sọ pé ṣe la gba ìpè pàjáwìrì pé wọ́n ti jí mọ́tò ayọ́kẹ́lẹ́ Toyota Vibe kan tó jẹ́ aláwọ̀ pupa gbé. Àwọn ọlọ́pàá kò sì fi taratara sùn lórí ọ̀rọ̀ ọ̀hún, ṣe ni wọ́n ń wo gbogbo ọkọ̀ tó jọ irú mọ́tò ayọ́kẹ́lẹ́ tí wọ́n kéde rẹ̀ pé wọ́n jí gbé náà ní àwọn ojú ọ̀nà káàkiri. Kò sì pẹ́ rárá táwọn agbófinró kan tó wà lójú títì tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ fi dá Ibrahim dúró pẹ̀lú irú ọkọ̀ tá à ń wá gan-an lójú ọ̀nà márosẹ̀ Bauchi sí ìpínlẹ̀ Plateau. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń bi nípa mọ́tò náà ni kò lè fèsì gidi, ni wọ́n bá fọwọ́ òfin mú ojú sáhàámọ́ wọn. Nígbà tí wọ́n yẹ inú mọ́tò ọ̀hún wò, wọ́n bá gbogbo ìwé rẹ̀ níbẹ̀. Ìwádìí tá a ṣe fi hàn pé ó lè ní Ibrahim, ó sì ti pẹ́ tó ti ń jí mọ́tò gbé. Lẹ́yìn tó bá jí i gbé tán ni yóò lọ tà á fáwọn oníbàárà rẹ̀ lówó pọ́kú lọ́nà jíjìn síbi tó ti jí i gbé. Ó ti jẹ́wọ́ fún wa pé lóòótọ́ lòun jí mọ́tò ayọ́kẹ́lẹ́ ọ̀hún níwájú mọ́ṣáláṣí ńlá jímọ̀ kan nípínlẹ̀ Kaduna lásìkò tí ẹni tó ní mọ́tò ọ̀hún ń kírun lọ́wọ́. Ọ̀gá ọlọ́pàá pátápátá ní ìpínlẹ̀ Bauchi CP Awal Muhammad ti sọ pé káwọn ọmọọṣẹ́ òun tètè fa ọ̀daràn ọ̀hún lé àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna níbi tó ti jí mọ́tò ọ̀hún gbé lọ́wọ́ kí wọ́n lè bá a ṣẹjọ́ lórí ìwà ọ̀daràn tó hù yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.